àwọn jàǹdùkú kọlu Òbésèré lágbo eré ní Òkìtìpupa. Ariwo bá sọ. Gbajúmọ̀ olórin fújì ní Abbas Akande Òbésèré ti ké pe ìjọba ìpínlẹ̀ Ondo láti bá òun ṣàwárí àwọn jàǹdùkú tó ṣe ìkọlù sí òun tí wọ́n sì bà ohun èlò orin òun jẹ́. Ohun tá a gbọ́ ni pé ní ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 ni Òbésèré lọ ṣeré níbi ètò ayẹyẹ òkú kan ní ìlú Òkìtìpupa, ìjọba ìbílẹ̀ Òkìtìpupa, ìpínlẹ̀ Ondo, táwọn jàǹdùkú kan sì ṣèkọlù sí i. Àtẹ̀jáde kan tí agbẹnusọ Òbésèré fi síta, Àyànlá Authentic, fi sórí ìkànnì Facebook lọ́jọ́ Àìkú sọ pé ìṣẹ̀lẹ̀ náà bà Òbésèré lọ́kàn jẹ́ tó sì rọ àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Ondo láti gbé ìgbésẹ̀ tó yẹ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà kò fi ní wáyé mọ́. Ó ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé lẹ́yìn tí àwọn ṣeré tán tí wọ́n kúrò níbi òde àríyá náà ni àwọn jàǹdùkú náà tí wọ́n pọ̀ bíbá ya bo àwọn kan wá sí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi nítorí ọwọ́ mi ni owó wà. Gbogbo ìgbìyànjú wa láti rí i pé a kúrò níbẹ̀ láyọ̀ ló já sí pàbó, tí wọ́n sì ń sọ pé kí n gbé báàgì owó ọwọ́ mi wá. Wọ́n lù mí, èjìká mi yẹ̀, tí wọ́n sì fi ọ̀bẹ gún mi nígbà tí mo ń gbìyànjú láti sá wọ inú ọkọ̀ lọ. Gbogbo ara ló ń dùn mí báyìí. Authentic fi kún pé apá àwọn jàǹdùkú náà padà ká òun tí wọ́n sì gbé báàgì owó lọ. Ó ní bí wọ́n ṣe ń ṣèkọlù sí òun ni àwọn míì ṣèkọlù sí Òbésèré. Kódà lẹ́yìn tó ń gbìyànjú láti fi ọwọ́ tú àwọn jàǹdùkú náà ká, ó sọ pé àwọn sáà ń gbìyànjú láti gbé ara àwọn dé ìdí ọkọ̀ láti dáàbò bo ara wọn àti láti rí i pé àwọn lọ tọ́jú ara wọn. Ó wá rọ àwọn aláṣẹ láti ṣàwárí àwọn tó ṣe ìkọlù náà kí wọ́n sì fojú winá òfin lójúnà àti dènà irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Alága ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo, Andrew Ogunsakin, ti wá sọ̀rọ̀ lórí ìkọlù tó wáyé sí Òbésèré ní ìlú Òkìtìpupa. Ogunsakin nínú àtẹ̀jáde kan tó fi sójú òpó Facebook rẹ̀ sọ pé ọwọ́ ti tẹ àwọn afurasí mẹ́ta tí ìgbàgbọ́ wà pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wáyé sí Òbésèré tí wọ́n sì ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Ó sọ pé àwọn rí àwọn nǹkan gbà padà lọ́wọ́ àwọn afurasí náà àti pé gbogbo àwọn afurasí tó kù ni àwọn sì ń dọdẹ wọn tí àwọn yóò sì rí dájú pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́. Ó ṣàlàyé pé ní kété tí òun gbọ́ ìròyìn ìkọlù náà ni òun bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i dájú pé àlàáfíà jọba ní agbègbè náà àti láti rí i dájú pé àwọn ṣe ohun tó yẹ. Bákan náà ló ní pé òun ti kàn sí àwọn aláṣẹ Òbésèré láti pe ìpàdé pẹ̀lú òun àti ikọ̀ rẹ̀. Ògúnsákì tún gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ ààbò fún bí wọ́n ṣe tètè dìde sí ìṣẹ̀lẹ̀ náà àti ọ̀nà tí wọ́n gbà yanjú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó tẹnpẹlẹ mọ́ pé ìṣèjọba tó wà lóde kò ní fi ààyè gba ìwà jàgídíjàgan tí àwọn sì ní ìfarajì láti mú ìgbéga bá àṣà àti ìṣe ilẹ̀ Ìkàlẹ̀. Ta ni Òbésèré gan-an? Ní 20 oṣù kínní ọdún 1965 ni wọ́n bí gbajúgbajà olórin fújì Abbas Akande Òbésèré. Òbésèré àti ọmọ Rápálá ni orúkọ tí àwọn èèyàn mọ̀ sí jùlọ. Ọmọ bíbí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Òbésèré tó sì gbajúmọ̀ fún àwọn àṣà tó máa ń dá nínú àwọn orin rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwo orin ni Òbésèré ti gbé jáde tó fi mọ́ ọmọ Rápálá, Overthrow, Egungun Be Careful, Ọbàdàn, Old School Napẹ̀, Mr Magic, Introduction àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òbésèré ti kọrin káàkiri ìpínlẹ̀ ní Nàìjíríà àti lókè òkun. Bákan náà ló ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ nílé àti lẹ́yìn odi. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.